Babájídé Sanwó-Olú ẹ̀yin lẹni Lagos State Your Excellency àṣẹ ò ní kú mọ́ yín lẹ́nu ẹ máa kíkí ní ìdí wàhálà tán ká tó tún pè wọ́n padà. MC Oluomo ó ti ná Tafa Sego ní agbègbè yín jọ yẹn léyìí tó dá májẹ̀mú pẹ̀lú yín ìpè láàrin oṣù kan. Ó ti ń lọ pé 6 weeks sẹ́yìn eku òkèké pẹyẹ òdúdú ẹyẹ àwọn èèyàn ti ń pariwo jáde. alàgbà Àkànbí ti fohùn ránṣẹ́ o wọ́n ti fohùn ránṣẹ́ sí gómìnà Èkó Babájídé Sanwó-Olú pé kí wọ́n tètè dá sí ọ̀rọ̀ àwọn Nurtw kó tó di ipò di wàhálà o àwọn ẹgbẹ́ onímọ́tò ló ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kó tó di wàhálà tó máa bá gbogbo èèyàn pátápátá ẹ ṣàmọ̀ bí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ṣe máa ń lọ gbogbo èèyàn lọ̀rọ̀ yìí kàn o gbogbo èèyàn lọ̀rọ̀ yìí kàn o àmọ́ tó bá jẹ́ pé ìjọba ń ṣe monitoring tó tọ́ tí wọ́n ṣe bó ṣe yẹ kò yẹ ká tún máa gbọ́ hùrùnhùrùn wàhálà káàkiri báyìí o bàbá yìí ní ó ti pé oṣù kan báyìí tẹ́yìn náà sì mọ̀ tẹ̀sí ń rí lórí fọ́nrán ẹ̀ tí MC Oluomo ẹ̀ tó ti fọwọ́ Sego sókè láti take over Èkó gẹ́gẹ́ bí chairman onímọ́tò tí MC Oluomo á sì di president pátápátá oṣù kan ti kọjá báyìí o òun náà làwọn èèyàn ṣe ń ké gbàǹjarè òun náà ṣe ń ké tantan ṣèbí wọ́n ní bí sòbíà kó tó dégbò olùkànbẹ là á ké sí. Welcome to CrossBlog XTV. Remember to like, share and follow us. Ẹ wá wo fọ́nrán ibi tí MC Oluomo ti ṣe àdéhùn tó ṣèlérí pé Sego ni next chairman Nurtw fẹ́kọ̀ọ́ tí òun MC Oluomo á sì máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí president. Sego náà kúkú gbà pé kí àlàáfíà lè wà àwọn méjèèjì yìí ni wọ́n jọ sọ̀rọ̀ tí wọ́n sì ṣe àdéhùn ẹja wò. Orúkọ mi ni Alhaji Musila Akisoya. I'm the state chairman National Union Road Transport Industry. I'm incoming president National Union through 36 states inshallah. Ọ̀rọ̀ yìí lágbára o kò ń ṣe kékeré ọ̀rọ̀ tó yẹ kó tètè dá sí ni o. Ní 1 month mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa CP commissioner for transport SA for transport pé wọ́n ṣe gan lọ́wọ́ dúró tí wọ́n lọ́wọ́ wà pẹ̀lú wọn because a fẹ́ peace ní Lagos State. Thank you. Orúkọ mi Alhaji Mustapha Adekunle aka Sego. I'm the state treasurer Nurtw Lagos State Council. Àwọn Alhaji Musila Akisoya wọ́n ti accept pé kí n lọ fún next state chairman àwọn dẹ̀ lọ fún president before January. Ọ̀rọ̀ yìí lágbára o kò ń ṣe kékeré ọ̀rọ̀ tó yẹ kán tètè dá sí ni o. Ẹ̀yin dẹ̀ lè wá ń ta ẹ jẹ́ kí peace reign gbogbo ẹ̀ tó bá lè ṣe kí ni ẹ̀ máa lọ sọ díù sí yín a lè dúpẹ́ lọ́wọ́ our excellency Sele Babájídé Olúṣọlá Sanwó-Olú àti commissioner of police àti commissioner for transport asset SA transport àti chief of staff àdúpẹ́lẹ́ ògbóyin gan ẹ̀yìn èèyàn tẹ́wàá lù ẹlẹ́gìlú ní sílò up national progress. Kí ló máa ṣẹlẹ̀ tí ìjọba ò bá tètè rí sọ̀rọ̀ yìí o pàápàá tí gómìnà Èkó Babájídé Sanwó-Olú àti CP ọlọ́pàá ìyẹn commissioner of police tán bá tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí kí ló máa ṣẹlẹ̀ ó máa lágbára díẹ̀ o ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ alàgbà Àkànbí ẹ já gbóhùn tó sọ. láti last week àwọn èèyàn jẹ́ nísìmí ipò ti pé oṣù kan tí ẹ ti pè Musiliu MC Oluomo sí àkíyèsí ẹ̀yin àti commissioner of police àti chief of staff commissioner for transport àti olùgbé Olúṣọlá Gíwá léyìí tí a mọ̀ sí SA for transport gbogbo Lagos State tí Alhaji Musiliu MC Oluomo tó ti náwó Tafa Sego ipò ní National Union Road Transport Workers chairman ti Lagos State ó ní kó fóun ní oṣù kan bàbá mi mò ń rán yín létí ni òun máa fa owó ẹ̀ sókè. Ọ̀rọ̀ yìí lágbára o kò ń ṣe kékeré ọ̀rọ̀ tó yẹ kó tètè dá sí ni o. Láti last week àwọn èèyàn ti ń pariwo jáde padà bàbá mi àṣẹ wà lẹ́nu yín lẹ́yìn Ọlọ́run ọba mi òkè Babájídé Sanwó-Olú ẹ̀yin lẹni Lagos State Your Excellency àṣẹ ò ní kú mọ́ yín lẹ́nu ẹ máa kíkí ní ìdí wàhálà tán ká tó tún pè wọ́n padà. MC Oluomo ó ti ná Tafa Sego ní agbègbè yín jọ yẹn léyìí tó dá májẹ̀mú pẹ̀lú yín ìpè láàrin oṣù kan. Ó ti ń lọ pé 6 weeks sẹ́yìn eku òkèké pẹyẹ òdúdú ẹyẹ àwọn èèyàn ti ń pariwo jáde. Mi ìgbé Nàìjíríà nǹkan kò lè ṣe bíbi tí wà yìí. I'm 100% safe
ṣùgbọ́n gbogbo ẹni tí aburú máa kàn tó máa kàn wọ́n lọ́mọdé ó kàn wá. Ìyẹn ni ariwo tí mò ń pa. Bó ṣe máa ń bẹ̀rẹ̀ bí eré rè tí wọ́n bá bẹ̀rẹ̀ já wọn opportunity fún àwọn adigunjalè láti máa fi já báàgì gbà láti máa fi já ṣọ́ọ̀bù yan gbà. kékeré ọ̀rọ̀ tó yẹ kán tètè dá sí ni o. Bàbá mi yà sí gbogbo ẹ̀yin National Union Road Transport Workers gbogbo ẹ̀yin Board of Trustees ẹ ṣe necessary things ẹ ṣe needful things ẹ̀yin náà má da nǹkan rú. Tó bá jẹ́ pé lóòótọ́ Alhaji Tafa Sego òun ni chairman Lagos State ẹ wá fọwọ́ ẹ̀ sókè. Ẹ wá fi ọwọ́ ẹ̀ sókè èèyàn kò ń jẹ́ àwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ̀ mọ́. Bàbá mi Babájídé Sanwó-Olú mo bẹ̀ yín torí Ọlọ́run tí ẹ bá ní àṣírí kọ̀kọ̀. Commissioner of Police tí ẹ bá ní àṣírí kọ̀kọ̀. Táyọ̀ Àyìndé Chief of Staff tí ẹ bá ní àṣírí kọ̀kọ̀. Commissioner for Transport tí ẹ bá ní àṣírí kọ̀kọ̀. Olùgbóni Ṣọlágíwá tí ẹ bá ní àṣírí kọ̀kọ̀ pẹ̀lú Musiliu MC Oluomo ẹ jẹ́ kó ṣe needful thing. It's over a month now. Ariwo ti ń lọ lórí social media àwọn èèyàn ti ń kùn padà. Ọ̀rọ̀ insecurity là ń pariwo. ọ̀rọ̀ yìí lágbára o kò ń ṣe kékeré ọ̀rọ̀ tó yẹ kán tètè dá sí ni o. Tí àwọn ajínigbé àwọn ajínigbé of living in Lagos State eléyìí tó tún fẹ́ ṣẹlẹ̀ yìí ń kọ́ bàbá mi. Babájídé Sanwó-Olú tí ilé bá da olórí ilé ni tó bá kù jẹ́ káàtó olórí ilé ni. Bàbá mi ẹ ṣe necessary things ẹ má kó pé mo bẹ̀ yín torí Ọlọ́run Elédùmarè. Ọ̀rọ̀ ensars bó ṣe dọ́gbọ́n bẹ̀rẹ̀ títí rèé tó dùn pé wọ́n ń para wọn ń sun mọ́tò kiri gbogbo kan Lagos State ló ń bàjẹ́ ẹ wo iye tẹ náà wo wàhálà àtẹ̀ṣekẹ tó replace ẹ̀ padà ibi tó ti ń bẹ̀rẹ̀ rèé o. Ó tán lẹ́nu okùnkùn Àkànbí Amẹ́ríjogún ọlá ọmọ agbára ẹ̀ bí Elédùmarè ìbàkíbà mi ṣe. ẹ̀yin èèyàn òun lẹ ti gbọ́ yẹn o ẹ jẹ́ kí fọ́nrán yìí ẹ jẹ́ kó káàkiri ẹ kó dọ́dọ̀ gbogbo àwọn tó yẹ kó mọ̀ sí ọ̀gá ọlọ́pàá àwọn NURTW leadership àwọn ìjọba NURTW ìjọba onímọ́tò gọ́vnà Èkó ẹ jẹ́ ó káàkiri kí gbogbo èèyàn mọ̀ kí wọ́n tètè ké gbàǹjarè o kí gọ́vnà Èkó kó tètè dá sọ́rọ̀ yìí o kó tó di pò máa di ọ̀rọ̀ ìtàjẹ̀sílẹ̀ ẹ drop comment yín lórí èyí tá a mú wáyé remember to like share and follow us thanks for watching.